gbogbo ẹ̀yin followers wa ẹ kú dédé àsìkò yìí ẹ kú kó lè dáa ọlọ́run ní padà lẹ́yìn yín tẹ́ bá ti rí fídíò wa ẹ bá wa share ẹ bá wa comment ẹ bá wa like ẹ Afọlábí TV. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ọmọ kan tó fẹ́ tara òbí ẹ̀ ṣe ọlọ́run. Ǹjẹ́ ẹ mọ ọmọ náà? Àṣàkẹ́ eléyìn góòlù. Àṣàkẹ́ eléyìn góòlù etí ẹ mélòó kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ ni. Mo fẹ́ kó o lọ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ bàbá ẹ tó ní stroke. Má jẹ́ kí ọmọ Nàìjíríà dá owó fún bàbá ẹ níbi tí Ọlọ́run ní kó o gbajúmọ̀ dé. Ara bàbá yẹn ló ti jáde. Tó bá ń deny bàbá ẹ rántí pé ibi téèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ o. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ ni mò ń gbọ́ lórí social media wípé wọ́n ní bàbá yẹn kọ́ ló bí ẹ. Àwọn kan náà dẹ̀ tún ń sọ wípé nísàlẹ̀ Èkó bàbá yẹn ló bí ẹ, ìyẹn má ló. Má deny bàbá ẹ nítorí pé bàbá yẹn ní stroke. Ṣé o ti gbọ́? Nǹkan tí mo fẹ́ kó o ṣe ni wípé lọ tọ́jú bàbá yẹn, dẹ̀ wá ilé kan rà fún bàbá yẹn kí bàbá yẹn máa gbowó ẹ̀. Tó o bá ní táìmù àti máa fún bàbá yẹn lówó lójoojúmọ́, ṣe bó ń tọ́jú màmá yẹn. Tí màmá yẹn bá sọ fún ẹ wípé kó o má tọ́jú bàbá ẹ, gbàgbé yẹn. Ó máa kù ẹ́ ku ìwà ẹ tó bá dọjọ́ náà. Mo ò bá wọn hèrà tí ò lọ́mọ nú. Mo rìn bẹ̀rẹ̀ débi pé ẹni tó ṣàlàyé lórí ọ̀rọ̀ Malo, àwọn tẹ́ ẹjọ́ ń gbélé ni tí wọ́n dẹ̀ mọ́ ti fún tẹ̀dọ̀ Malo àti wọ́n gan Àṣàkẹ́ tó ń kọrin eléyìn góòlù. Ẹ̀yin fáǹsì mi ẹ má jẹ́ kí n dóònà pẹ́nu. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi comment, ẹ bá mi like ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ẹni tó ṣàlàyé ìtàn Malo àti Àṣàkẹ́ gangan ẹ bá ń ká lọ. Nulẹ̀ nígbà tí mo gbọ́ pé wọ́n sick ìjọ ti dẹ̀ lọ visit wọn mo rí Àṣàkẹ́ àti ọ̀rẹ́ ẹ̀ but ìgbà yẹn kò tí blow. Bóyá nǹkan yẹn ṣẹlẹ̀ bóyá sìn mo lọ visit wọn ní bóyá bíi wíìkì bóyá the following week àbí 3 weeks ni orin Àṣàkẹ́ Mr Money yẹn jáde ní time yẹn ní 2022. Gbogbo ìgbà yẹn lẹ́yìn ìgbà yẹn I mean tí bá dé wà rí Malo torí Malo jẹ́ èèyàn kan tó yẹ pé ó kó àwọn èèyàn mọ́ra aside from pé bóyá àwọn ọmọ ẹnìkan o. Bàbá dáadáa ni bàbá gidi ni bàbá tó fi yan ọgọ̀ pápá ni tó bá sí pé stroke tó mú wọn. Very handsome man kò ń ṣe onídọ̀tí rárá tọ̀ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Tí kádàrá bá dé ká gbà pé kádàrá dé ni. Tí bá ti wá rí wọn ní pé Malo báwo ni health báwo ni gbogbo ẹ̀ báwo dẹ̀ ni showing improve ṣó ṣe kínní wọ́n ní ọmọ àwọn yìí ti ń try fáwọn níwájú ilẹ̀ àtọ́lọ́run ọmọ àwọn yìí dẹ̀ ń try fáwọn Àṣàkẹ́ dẹ̀ ń try fáwọn of which everybody mọ̀ pé irọ́ ló ń pa but wọ́n try gẹ́gẹ́ bí òbí wọ́n try láti protect ọmọ yẹn ni wọ́n try láti protect image ẹ̀. Fine ó move wọn kúrò nínú ibi tó ń gbé nínú ìsàlẹ̀ Èkó ọlọ́gbálẹ̀ fún wọn ní phase 1 níwájú phase 1 opposite phase 1 gangan bóyá room and parlour bóyá room 7 bóyá 2 bedroom flat I don't know but ìyẹn kéèyàn gbálẹ̀ fún yàn òun gangan kọ́ lọ́mọ òun gan sorry mi mo fi ṣe máa pùtù òun kọ́ lọ́ fi sọ pé bóyá wọ́n fi ń tọ́jú èèyàn. Ó ra mọ́tò fún wọn yes mọ́tò tó rà fún wọn yẹn ṣó fún wọn lówó epo ni ṣó fún wọn lówó oúnjẹ ni. Torí mo rí àwọn receipt kan mọ́mí ẹ̀ ló send owó sí Malo direct 200,000 100,000 500,000 ládùúgbò level ẹ̀ àwọn gan tó tẹ̀ jẹ́ pé à ń bẹ Ọlọ́run gan ni wá àì try níwọ̀n bá titi wa fún àwọn òbí wa bèlè ta sí ìwọ bóyá àwọn èèyàn tó ń support ẹ lẹ́gbẹ̀ẹ́ kan torí mo rí àwọn fídíò kan táwọn èèyàn ń ṣe àwọn àǹtí òpònú àwọn àǹtí àgbàyà tí wọ́n ní sense tí wọ́n ní làákàyè tó sọ pé bóyá bàbá ẹ̀ ò tọ́jú ẹ̀ ẹ dúró ná tí bàbá ẹ̀ ò bá tọ́jú ẹ̀
does that mean pé kó má tọ́jú bàbá ẹ̀? Ṣé ẹni kó má tọ́jú ẹ̀ bàbá ẹ̀? Má lọ tẹ̀lẹ̀ tún wọ̀nyí kò ń ṣèyàn tó tún jẹ́ pé ó kóbìnrin kò ń ṣèyàn kan tó yẹ pé ó tún bímọ káàkiri o. Wọ́n bí ni mo wá kà bóyá ọmọ 3 péré Àṣàkẹ́ ni first born ó dẹ̀ tún bí ọmọ 2 lẹ́yìn Àṣàkẹ́. Ṣéyàn tí ò tiẹ̀ tọ́jú bàbá ẹ̀ báwo lè fẹ́ assist àwọn ọmọ 2 tẹ́lómi bí fún bàbá ẹ̀? Ibẹ̀ lẹ́yìn èèyàn kan lẹ́wọ́n ń wò ṣùṣù lẹ́wọ́n ń sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ipe ńgbà tí ò tọ́jú tí bàbá Àṣàkẹ́ ò tọ́jú ẹ̀ nǹkan tí ẹ̀ mọ̀ ń pa ẹ̀ tí ẹ̀ mọ̀ anything about it. Èmi kan wọ́n fún ẹ̀mí ti dúró èmi ìmọ̀ Àṣàkẹ́ rí adẹ̀jọ́ gbẹ́nu sàlẹ̀kọ́ mi mọ̀ rí àwọn àbúrò mi ló mọ̀ rí àwọn àbúrò mi lọ́lẹ́tà sọ fún mi pé Àṣàkẹ́ táwọn ìjọ máa ń play ball Àṣàkẹ́ táwọn ìjọ máa ń ṣe gbá táwọn ìjọ máa ń ṣàwò lókìtì ẹjọ́ níbo lókìtì yẹn o ìké ìṣẹ́ bàmọ̀ ibi tó ń pè lókìtì ibi tí máa ń lo bàbá ẹ̀ ń gbé ni o ẹ wá sọ pé bóyá àbádọ́ Àṣàkẹ́ ṣẹ̀dẹ̀ wá rẹ́ni tó wá interview Mr. Malo kò ń ṣèyàn kan tó jẹ́ pé yes ẹni tó yẹ pé torí mo rí àwọn fídíò kan náà tó ní bóyá ọ̀n tọrọ owó bóyá ọ̀fẹ́ fi wọ́n gba bára irú bára orí burúkú wọn lọ́fẹ́ fi wọ́n gbà irú bára wèrè wo tani tí ò tó lẹ́rù tani ò jẹun ká ní nínú ilé ẹ̀ bẹ́ẹ̀ wá pé wọ́n fẹ́ fèèyàn kan gba bára. Wọ́n jẹ́ kẹ́ realize pé nǹkan tọ́mọ yìí ṣe ò dá instead of pé kẹ́ call attention ẹ̀ one way or the other láti jẹ́ kó máa tọ́jú bàbá ẹ̀ tó bí lọ́mọ. Ẹ sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ òṣì lẹ́nu bóyá bàbá ò tọ́jú ẹ̀ ẹ tẹ̀ dúró tí bàbá ò bá tọ́jú ẹ̀ kan ṣé Àṣàkẹ́ ló máa dájọ́ fún bàbá ẹ̀ pé nǹkan tí bàbá òun ṣe fóun ò dá ni. No kò lẹ́gbà bàbá ẹ̀ lọ́wọ́ kò dẹ̀ lẹ́gbà ìyá ẹ̀ náà lọ́wọ́ ṣe máa gbọ́ wípé ìyá ẹ̀ náà ti gbélé rì kí ló mú tí ò ṣe dájọ́ fún ìyá tó yẹ pé bàbá ẹ̀ nìkan ló dájọ́ fún. Story téèyàn ò bá mọ̀ èèyàn gbọ́dọ̀ máa wádìí ẹ̀ oníkálukú ló ní story títí ẹ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ló kọ́ gbà wá ni bọ́ ká tó lè sọ pé bóyá fẹ́ jump to conclusion ẹ jẹ́ ká kọ́kọ́ máa wádìí ohun gbogbo dájú. Ìkọ́ tẹ́mi ṣe ń ṣe fídíò yìí ni pé torí gbogbo àwọn onísọkúsọ lórí burúkú tó ní bóyá kò àwọn ará social media tó bá kọ̀ ti rí pé bóyá pé wọ́n kọ̀ tú òkọ̀kọ̀ sórí social media wọn ní verify dáadáa wọ́n kọ̀ jump to conclusion. Ẹni kò tọ́jú ẹ̀ ó dáa ìfún ọ̀táyàn gọ́ngbà ni ọ̀táyàn gangan ni o èèyàn máa rí nínú situation mi tó yẹ pé kò tẹ́yàn lọ́rùn tí ó dẹ̀ jẹ́ pé èèyàn wà capable láti tọ́jú ẹnìyẹn èèyàn máa ṣe tiẹ̀ fọlọ́run yes ọ̀táyàn tún nìyẹn o ká tó wá sọ pé bàbá tó bí lọ́mọ tó ń jẹ̀rora tó wà nínú stroke tá a sọ yìí kò mọ lówó kò dẹ̀ mọ táníkà kò mọ anybody